pẹ̀lú owó ọtí àwọn màláíkà gẹ́gẹ́ bí ṣèlú àti sọ fún wa wọn a máa ṣépè padà fún ohun tó ń yẹ pé láàlàbà ìkà ọlọ́run ò bá jì rẹ o. bàbá bọ̀ àwọn ti nígbàgbọ́ pé táwọn bá ti dé ìlú mímú táwọn ti mẹ́ka. wàhálà mò ń bọ̀ lórí ẹ̀ láàlàbà ìkà ọlọ́run ò bá jì rẹ o. ọlọ́run pè ọ́. wàhálà àṣàdá ìkà tó ẹ pé ọlọ́run ti ẹ̀ bá jì rẹ nìkan ni ìbàdà wàhálà àṣàdá ìkà ó tún wá ní sórí rẹ. nílé ọlọ́run wọ́n ṣẹ́bi lé. ó tún wá yọ sọ́ọ̀sì yẹn ó tún wá ní sórí rẹ. ó ti yé làlàbáyíká wàhálà àṣàdá ìkà. ok inú Quran bí èèyàn bá jẹ́ lẹ́ṣẹ̀ tó bá tẹrí wọnú Kaaba Ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ òun á dáríjì pátápátá ṣé kò ní padà sí díẹ̀ sẹ́yìn mọ́. ìyẹn lànàbì sọ fún wa o sallallahu alaihi wasallam ànàbì sọ fún wa wípé mọ̀nà hajjal baita gbogbo ẹni bá wá sílé Ọlọ́run wàlámù yarifus tí ó wù àpò kí ìwà tí ó dọ̀tí tí ó wù ìwà dọ̀tí tí ó wù wàlámù yafsuk tí ò ṣe ń tọ́lọ́hùn fẹ́ ọ̀rọ̀ jáà kàyáwó mi wọládá tí ó mọ̀ ọ́ irú ẹni bẹ́ẹ̀ ó ti di ọmọ tuntun gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ tí ìyá rẹ̀ bí gbogbo ẹni bá lọ Mẹ́kà tí ò ṣe tọ́lọ́hùn fẹ́ tí ò wù àpò kí tí ò ṣe tí ò dá ó ti di ọmọ tuntun táwọn ọmọ tuntun ò lẹ́sẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà lẹni tó lọ Mẹ́kà tó lọ ń gba ájì ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí jọ́nà tí wọ́n gbà lọ ájì sọ́nà tó tọ́ ni tí ó pààyàn lẹ́kùn lọ ájì ni ṣó ṣe tọ́lọ́hùn fẹ́ ni ọlọ́hùn ṣe tàn fà á lọ́hùn ṣe àwọn tí bá ti dé Mẹ́kà báyìí gbogbo ohun tí mo ṣe ẹ lọ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa lọ Saudi Arabia tó máa lọ ń jalè lọ́hùn mo ti rẹ́ni tó ń ṣe picket pocket ní Mẹ́kà rí náà wàláhì tàláhì wọ́n yọ owó báyìí nínú Kaaba ẹrù sí bá ó padà rí rádaràdà kù ẹnìkan dẹ̀ máa lọ àjì kan that was 2014 yes pastor fula 2016 lẹ́nu yẹn bá wa lọ ọmọ ìgboro ni ó wá ya tattoo sí gbogbo ara báyìí ṣẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá di Mẹ́kà aṣọ ìrámù wa àbọ̀ṣọ ni a máa ń ṣe ní ìpele báyìí ni gbogbo tàtún oríṣiríṣi orí ẹkùn orí lion orí elephant òun kàn fi ṣe fashion títí ẹni o ó fi ṣe fashion ni o àbọ̀ bá ṣe wá rí airport Èkó láti sọ fún jọ́nà pé wàláì gbogbo jọ́tẹ́ nìyẹn bá wo interview yìí yóò mọ̀ pé wàláì bó ṣe rí nu mú ní ibi tá à ń lọ yìí ṣe pé London kì í ṣe Amẹ́ríkà gbogbo tàtún tó yà yìí bákò ní kí ló ọkùnrin wà mí gbóru eléyìí for God's sake ó àfa ẹbí wa lẹ́jàre ẹgbójú jàre kìnìkan ok ló bá abádímọ́ká àti ń bá rí àníyàn lọ àti ń bẹ̀rẹ̀ àníyàn lọ àti ń bẹ̀rẹ̀ àníyàn lọ Mẹ́kà o ó fẹ́ lọ tàwa fún jọ kan aṣọ ìráàmù ló wá gbé lọ ṣé mo àwọn lárúbáwá àwọn ọlọ́pàá tó wà nù àwọn àárí wọn kàn rí gbogbo tàtún ní ara ẹni bẹ́ẹ̀ nìkan ṣe pariwo nìyẹn ọmọ Ghana lẹ́ni yẹn pé àwọn ti yọ owó lára wọn o kàn ṣe kíní kan o wọ́n ṣe bùn ọ̀wọ́ yẹn sọ. nígbà tó gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ ńlá ni o wọ́n bù so báyìí cross bag ìbàdàn máa ń lo cross bag tìbẹ̀ la máa ń tọ́jú àwọn nǹkan wá sí nígbà tó máa yọ cross bag ẹ̀ tó mú lọ testing room tó máa test ẹ̀ wọ́n wá ń kó àwọn owó tóun ní jáde owó Ghana wà ń bẹ̀ owó London wà ń bẹ̀ owó Amẹ́ríkà wà ń bẹ̀ wà láì kéde ẹ̀sùn lè wà láì ọmọ ìgboro ni kódà chairman iṣẹ́ onímọ́tò kan ni ládùúgbò kan wà láì kì í sólè bọ̀tọ́ Ọlọ́run fẹ́ jẹ́wọ́ agbára ẹ̀ fún Ọlọ́run fẹ́ jẹ́wọ́ agbára ẹ̀ fún pé tó bá délé gbogbo dáadáa tó yà sára yìí kò lẹ́tọ̀ọ́ obìnrin lè ṣe oníranran
fashion tó bá wù obìnrin lè ṣe onírànà fashion tó bá wù kí lọkùnrin bá bí à ń lo yẹtí alùmú kí lọkùnrin bá bí à ń lu mú kí ni gbogbo tàtún ọkùnrin tẹ̀ sí ìlú dúdú. kí lẹ fẹ́ gbà ń bẹ̀. káà nábì dẹ̀ sọ pé Ọlọ́run ṣépè fún gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin àti gbogbo obìnrin tí bá ń ṣe bí ọkùnrin. sallallahu alayhi wa sallam. àwa kí arákùnrin yìí mọ́lẹ̀ wàláhì kò bá wa wá Nàìjíríà o lórí ọ̀rọ̀ tí o mọ̀. wàláhì wọ́n gbé lọ sẹ́wọ̀n street ni ọdún kẹta tá a wá lọ wá jìnnà tó wá rí lẹ́sẹ̀ Ọlọ́run kan fi pamọ́ ni òun náà wá délé ó wá ronú ara rẹ̀ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí ò yẹ kó kọ́ gbogbo tàtún yẹn tàtún dẹ̀ rí kò sí parí. ṣe parẹ́ Allahu Akbar. tí ọjọ́ yẹ pé ẹni tó jalè tá à ń wá ń jọ sí o lẹ́yìn ọdún kẹta kámẹ́rà padà rẹ nìyẹn mú ìwọ́kọ̀ o ṣùgbọ́n tó gbọ́dọ̀ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. Ọlọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo owó tán wá gbà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn òun ló lówó fúnra rẹ̀ ó wá ṣe dìde ní táyé wọn á kówó yẹn padà fún wọn á fún ní nǹkan mi